Mo kí Ọlọ́run, mo sì fi ìyìn fún aṣíwájú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Mo fẹ́ rọ̀ wá bí mo ti ṣe máa ṣe ní gbogbo ìgbà náà láti pé kí a rọ ara wa lórí n tí ń lọ nílùú, torí pé ọmọ onílùú ni wá, a ò lè sáré kó bàjẹ́. Kí ló fẹ́ fa títí tí mo fẹ́ sọ ní àkókò yìí? Ó ní pé ó jẹ́ nǹkan ìbànújẹ́ ọkàn gidi gan fún èmi àti irú àwọn èèyàn tó bá dàbí irú mi, tí wọ́n ní àdìọ́kàn fífẹ́ ṣe dáadáa fún ìlú Ògbómọ̀ṣọ́, tí wọ́n sì ń gbìyànjú láti pé ká máa fi tá ń pè ní ọmọ ọkọ hàn nínú gbogbo nǹkan tó bá ń ṣe. Kí a sọ fún Ọlọ́run ọba wípé kí Ọlọ́run ọba kó wà pẹ̀lú gbogbo irú àwọn èèyàn bẹ́ẹ̀. Ó kọ́ ni nǹkan kí àníyàn èèyàn kó kún, kí èròǹgbà èèyàn kó dáa sí nǹkan ló lóore nú jù. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lákòókò yìí ó jẹ́ ìbànújẹ́ ọkàn púpọ̀ fún mi láti pé ká máa wú gbọ́, ká sì máa wú níwà wípé àtọ̀húnrìnwá kan dé, àbí pé wọ́n mú àtọ̀húnrìnwá kan wọ̀lú wá. Nígbà tí wọ́n á mú wọ̀lú dé, ó wá dé, ó wá ṣe kàngbà wípé pẹ̀lú òun, pẹ̀lú àwọn tóun bá nílùú, òun tó jù wọ́n lọ, òun tó bẹ́ẹ̀. Kékeré la pé, àwàdà la pé. Mo tún délẹ̀ ní ìsìn wá ń sọ fún gbogbo yín àtẹ̀yin tẹ́ ń tẹ̀lé pátápátá pé ọmọ àlè ni yín. N tó túmọ̀ sí nìyẹn. Àbí tí èèyàn bá fi lè wá, tó bá fi lè bú àpèrè ìlú ọba, tí àwọn ọmọ ilé ọba orí nǹkan kan ṣe fún un, tí àwọn ọmọ ìlú náà sì ríbi jà, ìjà pé kán ba lẹ́nu wípé wọ́n ń jàjà lórí wípé wọ́n bú ọba àwọn ni, bí àwọn ọ̀jẹ̀ gbà. Ní ti bẹ́ẹ̀ ò wáyé, ó wá jẹ lọ. Ó wá ẹsẹ̀ tó wá padà wá gbé débi wípé kábíyèsí fẹ́ kọjá, wọ́n wá dí ọ̀nà, bí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń lọ rèé sọ fún wípé ṣé kí àwọn ṣẹ̀ṣẹ̀ ń lọ bí léèrè pé ṣé kí àwọn ṣí ọ̀nà àbí káwọn mọ̀ ṣí ọ̀nà. Kábíyèsí kò tó kọjá. Kábíyèsí mọ̀ kú sùúrù o. Ẹ ń bá wa gbẹ́ lẹ́yìn ni, ẹ ń bá gbẹ́ kábíyèsí lẹ́yìn ni, wàláì. Ọlọ́run ṣe yín nínú iṣẹ́ ni tẹ́ ń bá wa gbẹ́ kábíyèsí lẹ́yìn. Àmọ́ fún àwa tá a lérò wípé bọ́yọ̀ ọmọ ọkọ ni wá, yóò jẹ́ pé wọ́n ọmọ àlè là ń wù tó bá délẹ̀ tán. Nígbà tí ẹ bá gbẹ́ kábíyèsí ní eyín tán, wàláì wàláì, ọ̀pọ̀ nínú wa la ní ràfihàn wọ̀. Aró òde lókù tí ọmọ wọlé sí wa lára. Mo ń bẹ̀ wá, mo sì tún rọ̀ wá, pàtàkì jùlọ àwọn ẹni tí wọn kì í ṣe ọmọ Ògbómọ̀ṣọ́, tí wọ́n ń pè wá pé kí wọ́n máa dá sí ọ̀rọ̀ ìlú wa. Mo ń bẹ̀ wá, ẹ má jẹ́ kí wọ́n mú yín lọ rí iṣẹ́ Ọlọ́run ọba lórí ìrìn àjò yìí. Torí pé a wí fún ni kó tó dání, àgbà àjàkadì ni. Àwọn àsọọ́lẹ̀ ti wà lẹ̀, àsọsílẹ̀ ń bẹ bí ò sí lọ́dọ̀ ẹnì kankan, ó wá látọ̀dọ̀ ti tèmi sí ìlú, sí ọwọ́ àwọn tó ń da ìlú rú lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn tó ní okùn bí ta fẹ́ rìn nílùú tó ń dà lúrú, tí àsọsílẹ̀ ti kọ́kọ́ wà fún wọn. Àsọsílẹ̀ ti kọ́kọ́ wà kó tó di pé a ṣẹ̀ wá gbé ìwé dìde. Nígbà tí màá fi gbé ìwé yìí dìde, ohun tó ń dùn mí jù ni pé láti ọjọ́ tá à ń ti ń sọ̀rọ̀ ọ̀pọ̀ tí mo ti ń pariwo, mo sọ fún pé a kọ ìwé lórí tó wà nílẹ̀. Ẹni tó bá nídìí ìwé yẹn, mi ò ní adjust ẹ̀, àwọn mistakes kéékèèké wà níbẹ̀,
wọ́n jẹ́ pé inú jẹ́ àjọṣe wọn pé ó ṣẹ̀ṣẹ̀ gbélé ìsìn kò gbélé ìsìn ni àwọn typing error wà níbẹ̀ but ẹni tó bá mọ̀wé ló bá kà yóò mọ tí mo yóò mọ tán mí pẹ̀lú nǹkan tí wọ́n sọ níbẹ̀ yẹn bójú ṣe ń kàn mí níjọ́ náà mo fi gba ìwé yìí pépà méjì lélẹ́yìí níjọ́ tí mo gbà. mo sọ bí ìtumọ̀ tí ó bí ìwé yìí àti gbogbo tí mo ti sọ lọ́rọ̀ náà síwájú mo sọ síbí yìí àwọn tó jẹ́ bànújẹ́ ọkàn fún mi ni pé kò jẹ́ tuntun ṣáà anyway àwọn òyìnbó sọ pé nìkan wọ́n ní tí ẹ bá fẹ́ fi nǹkan pamọ́ fún aláwọ̀ dúdú ẹ kọ níwèé ni ẹ bá kọ níwèé ẹ bá fi sínú ìwé pẹ̀lú ògo Ọlọ́run oníyìírí rẹ o jẹ́ pé yóò fi lè mọ ọgbọ́n tó wà nù ẹ̀. fún àwọn tó jẹ́ alákọ̀wé nínú wa ẹ lọ rí ka ìwé tó ń pè ní Think and Grow Rich Think and Grow Rich by Napoleon Hills. mo ka ìwé yẹn dáadáa mo ka gidi gan. ẹ lọ rí gbọ́ ìtàn mọ́ ṣe rí Coca-Cola fọ́múlà Coca-Cola lẹ́ni tó ń tà fún £500 láyé ìgbà náà lọ́hùn. orí ẹṣin ló ti ra fọ́múlà yẹn ní £500 ẹni tó ní fọ́múlà Coca-Cola lọ́wọ́ ń ló tà fún lórí £500. nígbà tó ṣe tọ́tọ́ fẹ́ gbà àgé ló gbé lọ́wọ́ àti fọ́múlà rẹ̀ wọ́n wá ń pe àgé yẹn ní magic kettle. magic kettle yìí inú di Coca-Cola káàkiri gbogbo ayé o. Coca-Cola ò kí ń employ workers. mo fẹ́ kẹ́ kóòtù ọ̀rọ̀ yìí dáadáa nítorí àwọn ọmọ tí wọ́n rán lọ sílé ìwé tó yẹ pé wọ́n mọ nǹkan kan àfikún lọ rí mọ́ dalẹ̀ rúkálẹ̀ káàkiri tí wọ́n mọ̀ tó mọ̀ tán lọ kọ́ níwèé. Coca-Cola ò kí ń employ staff kalẹ̀ pé staff mi nìyí torí tí wọ́n bá tiẹ̀ gba owó retirement àbí nǹkan kan. all their staffs are on contract staff náà mọ̀ ní brand wọn ní wọ́n ṣègùn báyìí eléyìí ó ṣègùn báyìí bẹ́lẹ̀ bá ti lé ní ó change ìgò bẹ́lẹ̀ bá tó pé kálukú ní ṣe brand bóun ṣe ní ìkòwò ó ti ní target náà ti fún kálukú tó mọ̀ pé mo bá ṣe báyìí mo máa ṣe báyìí mo máa ṣe báyìí mo máa yóò di nǹkan. but kíní kan ní pé mix sure àlẹ́ mọ́ ṣe mix yẹn kúrò ń bẹ̀ kí ló di tó fi dun ní ṣúgà oògùn ká máa fi dín ọ̀rá kù lára ni lọkùnrin yẹn kọ́ but the last owó tó ní lọ́wọ́ ló fi gba information yẹn ilé rẹ̀ di pé bí ń pa wọ́n òun ní tí wọ́n jẹ ìgbà tí ó dijọ́ kan àwọn ọmọ rẹ̀ ó bá po kíní yẹn fún wọn oògùn lélẹ́yìí ìsìntẹ̀lẹ̀ wọ́n á mú ṣúgà wọn fi kún wọ́n wá mú wọ́n wá ní taste wọ́n wá fáwọn tó wà ládùúgbò náà yẹ̀ wò àwọn yẹn náà wọ́n á ń pè é lọ́dọ̀ wọn ó wá dà gẹ́gẹ́ bí zobo tẹ̀rítẹ́mi náà fẹ́ mu yìí bó ṣe rí ńgbà náà nìyẹn wọ́n wá mú bó ṣe yánu wọn pé ok lọ bá mi ta márùn lọ bá ta márùn wàá gbowó ẹyọ kan wàá ṣe bá bí Coca-Cola this how it has come to be it is written information lọ́ra but a máa fi information ṣeré but tá a bá gbé kalẹ̀ kì í ṣe nǹkan tó lè tán láéláé. mo ti fọ ọ̀rọ̀ yìí bọ̀ kó tó di November 2 tí mo ti ráwọn àpẹẹrẹ yẹn kó tó di November 2 mo kọ ìkíní ní November 2 ẹni tó wà ní alága Imami Council nígbà náà ní Afa Alim Okeodo rí ṣéwù lára rẹ̀ síwá ṣéwù Afa Alim Okeodo sáàfà òun gánà sátún lè pè láàfà àmọ́ torí bí ní Muslim ní ká pè láàfà bẹ́ẹ̀ Okeodo mo bá fi kọ ìwé yìí wọ́n di second wọ́n tó attract mi nínú ìwé yìí tó yẹ pé nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni torí pé mo ti rí ìnáwó rí bá ti ṣe ń ṣe pẹ̀lú mọ́ ṣe fẹ́ yan imam mo wá kọ
síbi ìparí rẹ̀ ẹ gbọ́ mo ṣe wìsà ní òyìnbó. Mo ní àwọn ìbéèrè tó tún pọ̀ tí mo fẹ́ béèrè lórí bí ìrìn àjò yìí ti ṣe ń lọ, ṣùgbọ́n mo ń bẹ̀ yín wípé anytime tẹ́ bá níìdì mi láti fẹ́ béèrè nǹkan kan lórí àwọn nǹkan tí mò ń sọ fún yín, àbẹ́ bá níìdì mi láti pé ẹ fẹ́ sọ nǹkan kan fún mi, ẹ pè mí, màá jẹ yín. Èmi wá ń bẹ̀ yín wípé ọ̀rọ̀ ẹnu mi ní kí ẹ wo, ohun ọ̀rọ̀ tí mò ń sọ fún yín ní kí ẹ gbọ́ o, kí ẹ fi ṣiṣẹ́ o. Ẹ má wò wá mi o, ẹ má wò mí gan fúnra mi o lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, torí kọ́mọ́dà bẹ́ẹ̀ ni wípé bọ́ẹ̀ nìkan bẹ tí ọmọ wo bẹ́ẹ̀ ni pé bọ́ máa mo níwà burúkú kan tí mo ti ṣe sóhun tí ọwà torí rẹ̀ mọ́, but ọ̀rọ̀ tí mo gbé wá ní kẹ́ ẹ wo ẹ má wo ìwà mi nù. Mo lè mi sọ ìwọ̀nba tọ́lọ̀ ń rán mi láti pé kí n sọ fún yín lórí tó wà nílẹ̀ yìí, ṣùgbọ́n o ìtàn yóò padà sọ ara rẹ̀ pé mo sọ àsọlẹ̀, ẹ wá jẹ́ ká lọ rí sọ ara o, torí pé tí a ò bá fi ìbẹ̀rù Ọlọ́run bá sọ́kàn pẹ̀lú nǹkan tá à ń ṣe yìí, ohun tí mo fẹ́ kẹ́ ẹ lọ rí mọ̀ ni pé gbogbo ojú ayé ló wà lórí Ògbómọ̀ṣọ́. Wọ́n ti mọ̀ pé ìmáàmù ti kú, wọ́n ò wò báwo la ṣe fẹ́ yan ìmáàmù wa. Mo ní níbi mo ní sọ fún gbogbo ẹni tó bá nídìí ẹ nígbà náà pé kán pè mí, kò lè máa sẹ́ndì pdf sí wọn tí wọ́n kà. Ìkìlọ̀ ti wáyé, wọn ò tí ì gbé fìlà lé orí Yunusa báyìí dépò pé wọn ò wéra wà nílé. Gbogbo ẹ̀yin tẹ́ ń bú mi káàkiri tẹ́ ń sọ tẹ́ ẹ mọ̀ tẹ́ ń jálù, wọn ò tí ì gbé fìlà lé lórí. Àwọn tán sì organize pé kọ́mọ ọ̀bọ̀ sí organize wọ́n sì ń pè é, tóun náà ń bá wọn sọ̀rọ̀ níbà sọ̀rọ̀ pé òun náà ti mọ̀ pé òun fẹ́ lọ rí gbogbo ológun ni, tí wọ́n sì ń fi lọ́kàn balẹ̀. On the 2nd November ni mo kọ ìwé yìí, ṣùgbọ́n nígbà tí wọ́n kọ̀ tí wọn ò ṣe nǹkan kan ní on the 2nd yẹn tí mi ò rápẹ̀rẹ̀ pé wọ́n fẹ́ ṣe nǹkan tó di on the 3rd tí mi ò rí kán pè mí tàbí tí nǹkan kan ṣẹlẹ̀, mo tó kọ mí lọ́n the 4th ń lélẹ̀ yìí. Ní ti ń bẹ nínú àwọn ọ̀rọ̀ tí mo ti sọ̀kalẹ̀ nínú àwọn tíìpù tó wà lẹ́yìn, àlàyé lè mọ́ pọ̀ lórí rẹ̀. Mo wá sọ níbi pé nígbà tí èmi ṣe àwọn ìwádìí tèmi, nígbà tí mo ṣe àwọn ìwádìí níwọ̀nba ti tèmi, àwọn àbájáde ìwádìí mi òun nìyí. Ọ̀nà gbọ́ngbà fẹ́ fi yan ìmáàmù ọ̀nà irú ni o. Ẹ jẹ́ ká lọ sọ́ra. Wípé ìtumọ̀ ni wípé ìwé kan ti jáde sínú ìgboro tó ń yí káàkiri ìlú tí wọ́n ń sọ wípé ẹnìkan nìkan fi jẹ́, ẹnìkan kọ́ nìkan fi jẹ́, táwọn ìdílé ò tí ì faramọ́, tó ń sọ pé àwọn kan tún ìwé míì kọ. Ṣùgbọ́n ìwé yìí ó dìwé tí wọ́n ti tẹ́wọ́ gbà láwọn agbọn ibì kan tó yẹ pé àwọn tí wọ́n ń ṣe screening yìí wọ́n ti hijack ẹ̀ mọ́ wọn lọ́wọ́ táwọn tó ń ti ń ṣiṣẹ́ lé lórí. Torí tó bí bẹ́ẹ̀ ni pé èmi pẹ̀lú àáfàá Álímù pé odòjọ́ jókòó, àjọsọ wa ti fi hàn pé ń ṣàbòsí. Èmi pẹ̀lú àáfàá Álímù pé odòjọ́ jókòó, kò kú ń bẹ láyé, ẹ pè mí pẹ̀lú rẹ̀ kán gbé tẹlifíṣàn àgbáyé kájọ jókòó báyìí, kán gbé Kùránì sí wa láàrin báyìí kọ́ mọ́ fi búra tí ó bá pè mí. Mo ní àwọn ẹlẹ́rìí lórí ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí mo ṣe wí. Mo sneak ara mi kó láàrin rẹ̀ nígbà mo ti rí ọ̀rọ̀ tán gbé kalẹ̀. Wọ́n fẹ́ máa jẹ ìmáàmù for life nínú ilé wọn, nínú àgbékalẹ̀. Mo wá ní ìtàwọn òyìnbó ń pè ní proposal, bí ìfilọ̀, bí àbá tí mo fẹ́ fún yín ní pé ẹ jẹ́ ká ní group general umma of Ògbómọ̀ṣọ́ land, they should come together. Ẹ jẹ́ ká jọ wá papọ̀
ìjọ kọ̀ọ̀kan èèyàn 2, 3, 4, 5, 6, 7 kójọ kan jẹ́ ṣúra kọ́mítì. Kí mufasiru ló wà lórí ìjókòó, ìgbà náà wọ́n wà láyé wọn tí kú. Kí acting imam tó fẹ́ di permanent imam for life alimukodo kó wà lórí ìjókòó, kí pákòyọ́ wà lórí ìjókòó, kí balógun wà lórí ìjókòó, kí wọ́n máa wòye láti inú ìjọ kọ̀ọ̀kan àti àwọn ọmọ ẹgbẹ́ nǹkan kan tán lórí fọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ Muslim Council kalẹ̀ tán sọ pé àwọn lọmọ onílùú, kán kó àwọn náà kán wá jọ jókòó papọ̀, kán wá pè wọ́n ní ṣúra kọ́mítì láti ṣiṣẹ́ tó wà nílẹ̀ yìí nígbà tí fura sí wọn. Ìmọ̀ràn ni o ìbẹ níbí mo ní torí ìtumọ̀ ni pé àwọn kọ́mítì tẹ́nìkan yan ìmáàmù yìí kálọ̀rí wá ìmáàmù jáde yìí wọ́n ti parọ́ sínú ọ̀rọ̀ wọn, wọ́n ti ṣàbòsí, wọ́n ti kàbòsí bọ̀. Bẹ́ẹ̀ ni kọ́ mọ̀ jẹ́ pé gbogbo wọn, ṣùgbọ́n nígbà tá a ti bá kò sí déédéé láàrin wọn kò dá mọ́. Mo ní mo tún sọ fún ẹ pé mo ní opportunity láti pé mo rí kíní roster ta ní ọ̀jẹ̀ lọ́jọ́ náà ni mo ti di ọ̀rọ̀ Ayélára mú, ipò Ayélára lọ́kàn. Torí pé bàbá òkè odò náà sọ fún mi bá Ayélára lọ́kàn. Nígbà náà mi ò tí ì yẹ roster yẹn wò dáadáa. Ọlọ́run pé kí n ní program òkú bàbá Àṣàfà lọ́wọ́, àwọn náà fún mi níbi ìpàdé tí mo lọ, bẹ́ẹ̀ mo ti rí program bọ́n ṣe ń jẹ imam ẹ̀ tọ́kàn. Well, if that be the case, n ló fàtọ́ ẹgbẹ́ nínú bí orúkọ Ayélára kankan kò jáde nínú gbogbo nǹkan tí mo kọ. Dìgbà tó fi padà wá fi agbára kankan tó fi jẹ́. Ẹni tó padà fa agbára kankan jẹ́ ní ìsìn kò sọ fún, ṣé kò délẹ̀ ní ìsìn kò sọ fún yín pé òun gan tún mọ Ṣọ̀ún jù yín lọ, òun tún mọ Ògbómọ̀ṣọ́ jù yín lọ, tó ń gbé ìsàlẹ̀ ọ̀rá, tó ń gbé lọ sí ọjà Ajagun, tó ń kí gbogbo rẹ̀ bọnú ara wọn. Tó bá fún nítàn tó bá ti gbàgbé yóò sọ nǹkan tó bá fẹ́ sọ. Ó wá di tó wá mú irọ́ kalẹ̀ tó wá tó káwá jókòó tì. Ara ẹ̀ náà lọ sọ pé òun pẹ̀lú Tinubu làwọn jọ ń sùn làwọn jọ ń jí. Ẹ̀rí táwọn á sí ilẹ̀, táwọn á sí títì wá. Ẹ̀rí pé má ṣe dé báyìí ní Tinubu sọ pé kó ètò lọ rí bá sẹ́kẹ́tìrì òun tó ń fa Ògbómọ̀ṣọ́ ní lọ́wọ́. Sẹ́kẹ́tìrì òun tó ń fa Ògbómọ̀ṣọ́ ní lọ́wọ́ ẹ̀ tó ní kọ́ lọ rí bá. Ọmọra ẹlẹ́sìn ni, ìfura mú ṣe fura sí ọmọ ilé alágbe ni. Wọ́n máa ń tọrọ okọ̀ rẹ̀ jíjẹ́ ife omi tó fi ń bomi fún wọn, igba omi tó ń kọ́kọ́ fi momi tó bá ti kọ́kọ́ bímọ, wọ́n lọ rí tọrọ rẹ̀, wọ́n lọ rí ya, wọ́n lọ rí tọrọ rẹ̀ níbi kan yá láti fi fún wọn lómi tó bá ti kọ́kọ́ bí wọn báyìí ni kì í tó wọn, wọ́n máa tọrọ kiri lọ́jọ́ kú wọn. Oro àwọn ọmọ alágbe nu. Bẹ́ẹ̀ bá ẹni tó tọ́ bá kò ní ìsìn tó bá ti ń fún wọn tán ní ìsìn ó tún máa béèrè pé sótún lè fún mi sùkúrò sí ní mú orí rẹ̀. Ilé ìfìlẹ̀ jí kọ́rọ̀ inú sọ ya yín lẹ́nu. Nígbà tí ìtàn bá dojú tẹ́ ẹ lè mọ ọmọ ẹni tí ń ṣe. Ibẹ̀ ni mò ń lọ, ibẹ̀ sì kọ́ ni mò ń lọ. Torí a ò lè ṣe ká mọ́ rìn ìgbà bẹ̀rẹ̀ kọjá ni. Ẹ̀yin Ògbómọ̀ṣọ́ parapọ̀ káàkiri kí là ń jókòó ṣe dì sìn. Ẹ jẹ́ ká gbàgbé èyí tó wà káàkiri, èyí tó wà l'Ógbómọ̀ṣọ́ gángan. Kí lẹ̀ ń ṣe lórí bọ́n ṣe fẹ́ dá ogún lẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yìí? Àǹkétó tí mo bá fún yín ní obì tí wọ́n bá fẹnu kán obì báyìí tí mo bá fún yín mọ́ jẹ́ líle wà ń bẹ̀ bọ̀ tí mo bá sọ fún yín ẹ dákun torí Ọlọ́run ẹ gbìyànjú kẹ́ ronú wò kẹ́ gbòòrò náà. Èmi kọ́ ni mò ń sọ,
Ọlọ́run ló fún mi lẹ́bùn sísọ rẹ̀. Ìjókòó máa fi jẹun ni, torí pé màá padà tún bá irọ́ pàdé níbẹ̀, torí pé kí ni bá gbá nǹkan. Gbogbo ẹ tó bá ti ń tẹ̀lé mi látìgbà tí ìrìn àjò ti bẹ̀rẹ̀, níjọ́ tí mo ti lọ rí ká wọn máa yí mọ̀, tí mo ní mò ń bọ̀ wá báyìí, mo ń gbé petition bọ̀, mo ti kọ́kọ́ síwájú kí petition tó tẹ̀lé. Di sí kò sọ̀rọ̀ kan bí mo ti ń sọ bọ̀ tẹ̀rí já. Ẹni mọ̀ pé káwọn ọmọ yẹn mọ̀ sọ pé òpùrọ́ ni. Abdulsamad Adeyi Maisky wọ́n ní wọ́n lọ láyà nílọ́ba níkàwó, wọ́n bá kanlẹ̀, òun bọ́ sórí péjì, òun bú mi. Mi ò bú ẹ o, but watch your back. Torí ìjọ́ tí màá bá pé kan gbé ẹ, ìjọ́ tí wọ́n bá gbé ẹ, wà láwọn òbí rẹ̀ ọba kanu. Torí mi ò bú ẹ, mo sì dákọ rẹ. Yunusa tí mò ń dákọ, mò ń sọ fún pé mò ń dákọ Yunusa torí pé mo mọ̀ pé ó lè ní ó ń jìbìtì ni, adarúgúdù sílẹ̀ ni. Mò ń dákọ rẹ torí mò ń fẹ́ kí Yunusa lọ sí kóòtù ni. Gbogbo ń tẹ́ ní òun ṣe yìí, mò ń sáré kọ́ lọ sí kóòtù ni. Ẹ̀yin èèyàn, kí ló dé, kí ni Yunusa ṣe? Mò ń fẹ́ kí Yunusa lọ sí kóòtù ní, ibẹ̀ ni ó ti pìtàn ara rẹ̀, ní ó ti mẹ́lẹ́rìí pé bóun ló ṣe jọmọ inú ilé bí òun ṣe jọmọ onílé, bẹ́ẹ̀ ló ti pìtàn ara rẹ̀. Ìbẹ̀rẹ̀ àwọn tó wà ní ìmẹ̀kọ́ náà ti yọjú. Bí ó ṣe pìtàn ara àwọn tẹ́rí tán lọ sí kóòtù láwọn lọ sí kóòtù mọ́, wọ́n ti mọ̀ pé kò sẹ́jọ́ táwọn lè dá, kò sí má ṣe lè rìn ìrìn gbogbo ẹjọ́ tó wà ní kóòtù, kò sí èyí tí wọ́n rìn tí kò ní jọmọ Yunusa àti kọ̀kọ̀ Yunusa lẹ́sẹ̀. Yóò sì ṣe lórí ìbúra ni. Can you introduce yourself? In tí wọ́n fi bẹ̀rẹ̀ nu. Èmi Yunusa báyìí ọmọ ilé ìbò ní ọ́, ta ni ìyáálé ìyá ẹ̀. Gbogbo àwọn question tẹ́rí tẹ́ ń wo pé ó look silly níbi gbogbo ẹ̀ pátápátá ni wọ́n lè fi odidi ọdún kan máa fi bílé rẹ̀ ẹjọ́ tí ó fi lọ sẹ́wọ̀n, tí wọ́n fi padà wá mọ̀ pé bọ̀bọ̀ yìí imposter ni, òpùrọ́ ni, is a cheat. Ẹ dákun mọ́ bẹ̀yẹ lórúkọ Ọlọ́run, ẹ má gbé àwọn ẹjọ́ yẹn tó bá wà kọ́tù, ẹ má gbé nǹkan jáde kọ́tù mọ́, ẹ ṣe kọjá kó máa lọ sí kọ́tù. Kẹ́ ẹ wò tí Yunusa ọba nílò ẹ̀wọ̀n, ẹ wò tí ọba ní kó bá yín, torí gbogbo àwọn tó conspire àtàn fi mú wa, gbogbo wọn ní ọ̀lọ́ sí. Torí bàtà bá fún ara rẹ̀ yóò sọ pé lágbáyà ló mú wá, tàmọ̀dò ló mú wá, kódà ló ta ni wọ́n sponsor rẹ̀ tó fi dìbò yìí yọ jáde. Ẹ jẹ́ kí n sọ kí nìkan fún yín, òpó ọlọ́ọ̀bá ni mo dì mú. Ẹ tó bá ka nǹkan tí mo sọ níbi birthday mi, mo ti sọ síbẹ̀. Wàláhì, mo dúró gẹ́gẹ́ bí igi ni, mo dá dúró ni lórí òdodo. Inú tèmi ni mo mọ̀, èmi ni mo ríra mi. Kìí ṣe pé ti ìgbéraga, èmi mo rí inú tèmi, ìrìn inú tèmi gan bó ṣe jìn. Bọ̀ nínú tọ́lọ́run fún mi sọ tèmi tí mo ń sọ ni mo mọ̀ tí mo lè defend. Wọ́n bá bú yẹn, wọ́n mẹ́rin tí mo bú, mo sì lè mọ defend, màá sì dúró tí yẹn tí wọ́n bá defend. Wọ́n bá bú, mi ò sì ní bú yẹn kí n sọ lẹ́yìn rẹ̀, màá sọ lójú rẹ̀ ni. Ẹ̀yin tẹ́ ń fojú pamọ́ tẹ́ ń fi bú mi, ẹ jáde náà bá bí yín dà. Ẹ gbé náà jáde lórí Facebook. Ẹ pé mi nìyí. Bẹ́ẹ̀ mi ṣe jáde lórí ní ìsìn tẹ́lẹ̀ rẹ pé voice no mo ti jáde nísìn. Ṣé ẹ gbé kí n mọ sọ pé like share. Yóò share ara rẹ̀, yóò like ara rẹ̀, yóò subscribe ara rẹ̀. Àbúrò wa pé rọ ni mo dì mú lókù. A ní ẹ wádìí tí ń jó òdodo èèyàn báyìí. Ògbómọ̀ṣọ́ parapọ̀ ẹ lajú yín sílẹ̀ báyìí. Yunusa sọ pé okùnbi ti kábíyèsí orin. Àtọ̀hún rìn wá dé olókùnbi tí Ògbómọ̀ṣọ́ orin. Saka Balógun, bàbá Saka Balógun ẹ lajú yín lẹ̀ báyìí. Ọmọ yìí ń ṣe Ògbómọ̀ṣọ́ bó ṣe wù ẹ́ sì tún bẹ̀bẹ̀ kiri. Sẹ́nẹ́tọ̀ Adéṣẹ́wọ̀n ẹ lajú lẹ̀ báyìí. Ọmọ yìí sì ń dàlúrú. Ẹ sì tún pọn kiri torí àwọn voice note tí tẹ́ ṣe, àwọn voice note tí tẹ́ ṣe níjọ́ tán parí àwọn tí tẹ́ ṣe fídíò rẹ wà níjọ́ tán parí tafsir, ó ti kó bá yín. Tẹ́ sọ̀rọ̀ nípa àwọn youth
pété yín bá kó wọn jọ ìyẹn náà tó fa gbágbá wọn náà àní sẹ́nẹ́tọ̀ lẹ́yìn wa àní kiri kan lẹ́yìn wa lójú kí àwọn ọmọ ṣe tán ṣe kálẹ̀ káàkiri. Watch what you said. Ẹ watch n tẹ́ ń sọ ẹ wá ń kúnlẹ̀ ẹ̀yin náà wá fẹ́ joyè ẹ wá ń kúnlẹ̀ káàkiri pípẹ́ fẹ́ joyè. Ìdílé onídìílé lẹ́yìn dàrú yẹn bàbá Balógun ẹ̀yin ni mò ń bá wí ìdílé onídìílé lẹ́yìn dàrú yẹn tẹ́ ẹ̀ rí tò àwọn neighbor yín ni o lẹ́yìn lọ gbé àtọ̀hún rìn wá ní tó kì wọ́n tó wọ̀ wọ́n láàrin ẹ̀ rí ìdílé yẹn tò ẹ̀yin náà wá fẹ́ jẹ Balógun nílùú bírú yín bá jẹ oyè l'Ógbómọ̀ṣọ́ ìlú òtùká irú yín yìí ó tẹ́ bá jẹ oyè l'Ógbómọ̀ṣọ́ ìlú òtùká irú yín kọ́ náà fún lóyè wàláì irú yín kọ́ èmi wọ́n bẹ nínú ọ̀kan tí ń gbàdọ̀ akẹ́mọ̀dé bẹ́ẹ̀ tí irú yín bá jẹ oyè ẹ bàlújẹ́ lọ́wọ́lọ́wọ́ bá ṣe wáyé ẹ̀ ń bàjẹ́ lọ́wọ́ kan tó wá tún ẹ̀sẹ̀ tó fi ń joyè torí pé gbogbo tẹ́ fẹ́ ṣe láàfin la ti ń gbọ́ ẹ̀ ti ń pílánì pẹ̀lú àwọn olóyè kẹ́ ẹ̀mẹ́lẹ̀ mọ́ra ẹ̀ mọ̀ ṣe palace school lórí pé kọ́mọ kí ló wọ́n bá succeed ẹ̀ ń kàn tẹ̀ ẹ̀ ń bà lórí irọ́ ni ẹ̀ ń tẹ̀ ẹ̀ ń bà lórí irọ́ ni ẹ fẹ́ lọ ṣe palace school ni ẹ̀mí kábíyèsí ó sì gùn kì í ṣe pé nípa ti pípa nípa pé nǹkan tó bá fẹ́ ṣe nínú ìlú kó mọ́ succeed torí pé ẹ̀yin kò succeed you did not come out and tell us about your achievement kí ni achievement yín lórí ìlú Ògbómọ̀ṣọ́ lẹ́yìn pé ẹ pín Ògbómọ̀ṣọ́ yẹlẹyẹlẹ ẹ tún débi ẹ̀sìn gan-an ẹ tún fọ́ ẹ̀sìn ẹ fọ́ ẹ̀sìn nídìí irọ́ wọ́n ń kó mùsùlùmí ń kó mùsùlùmí ẹ̀yin náà lẹ́tún sọ pé ká má sọ wọ́n lẹ̀ ẹ̀yin náà lẹ́ sọ fún wọn níbàdàn pé náà dùn fún wọn mọ́dún fẹ́lẹ̀ wọ́n fẹ́ wá jẹ Balógun nílùú ìlú Ògbómọ̀ṣọ́ kí lẹ́ ṣe ibi tó gbẹ́ jẹ Balógun náà ló jẹ́ kẹtìrì mọ́sáì lórí mọ́ túnú lé rìpẹ́ǹtì kálẹ̀ káàkiri àwọn ọmọ títí yín dà ipa ọ̀nà kó l'Ógbómọ̀ṣọ́ ipa ọlọmọ yín kó l'Ógbómọ̀ṣọ́ Yunusa àwọn afẹ́ sọ pé kóbi tí kábíyèsí orin títì ìjọba wọn lọ rí blọọkì ẹ̀yin àfáà tẹ wà lẹ́yìn ìlú tẹ́ ń gbọ́ sẹ́rí ẹ̀yin tẹ́lẹ̀ láwọn lọ́ọ̀yà tẹ fún lọ́ọ̀yà tí ń sọ pé òun láwọn lọ́ọ̀yà 75 lawyers ní òdò fún un ṣẹ́tírí tàbá pè ní terrorist ṣé kò justify tàbá pè ní terrorist àmọ́ kí ní kan ni mo sọ fún yín kẹ́ mo fẹ́ kẹ́ lọ rí mọ́ o mo ń bọ̀wọ̀ Ọlọ́run bá ní o kò yá lógún ọdún o wàláì mo ń bọ̀wọ̀ Ọlọ́run ọba kì í sì nǹkan tó yá ní ogún ọdún ṣé wọ́n ń bàlújẹ́ fún wa báyìí kí ló dé ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ tó wà lókè òkun mi ò ní yé sọ we want to see a written document from you ẹ̀yin parapọ̀ tẹ́ wà lẹ́yìn ìlú we want to see your own contribution lórí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ọ̀dà àkọ́dà ẹbẹ̀ ń ṣèpàdé ẹ kọ ìwé tí ń lọ l'Ógbómọ̀ṣọ́ bá tẹ̀yìn lọ́rùn ẹ kọ̀wé s'Ógbómọ̀ṣọ́ ẹ jẹ́ kán fún akáká yóò rí ìpín tí ń lọ l'Ógbómọ̀ṣọ́ dùn mọ́ yín tí ó bá dùn mọ́ yín ẹ kọ jáde kí gbogbo ayé ọmọ ẹ kọ lórúkọ Ògbómọ̀ṣọ́ ẹ mọ́ kọ lórúkọ wípé mùsùlùmí kankan no àti mùsùlùmí àti Christian àti oníṣẹ̀ṣe àjọ nílùú ni ẹ kọ lápapọ̀ ẹ̀yin tẹ́ wà lẹ́yìn odi bẹ́ẹ̀ náà lẹ́yìn tẹ́ wà nílẹ̀ Haúsá tẹ́ mẹ́rin tẹ́ wà nílẹ̀ Haúsá tẹ́yìn tẹ́ wà ń Kaduna tẹ́ tí lọ́ọ́ rí gbàbọ̀dé tẹ́ lọ́ọ́ rí wá fámìlì fún Yunusa ẹ̀yin náà ẹ̀kọ́ tí yẹn ẹ̀kọ́ wá kẹ́jẹ́ ká rí wípé ẹ̀yin náà support ẹni kọ́mọ ṣe ti ń ṣe láti dàlúrú ẹkúkú tí lẹ́ẹ̀ wálé ọ̀pọ̀lọpọ̀ nínú yín tẹ́ wà lọ́wọ́ lẹ́tí lẹ́ẹ̀ wálé mọ́ tí ilé ọ̀bà tú kó tú gbogbo tó ẹkọ́ jẹ́ lé fámìlì yín lẹ́ti tà fáwọn ọmọ Yíbò tẹ́ẹ̀rí bí dé sí mọ́ ẹ ti balẹ̀ jẹ́ ẹ wà lọ rí ẹ bá ti wá jọ ẹ mọ̀ tẹ́ bá ṣèèṣì wá wálé ẹ wà mọ̀ parọ́ mọ́ àwọn tó wà lókè ọ̀yà wọ́n sun gbogbo ilé mi ni wọ́n sun mọ́tò mi ni lọ́rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ni bá àgbọn gan náà gbé nọ́ọ̀tì pé nígbà wọ́n sun gbogbo ilé rẹ̀ lójọ́ sáré wálé kódà kò sí nǹkan kan ẹ wà tó wá di liability pẹ̀lú wọn nínú ilé ìlú ọ̀hún sì ń dàrú lọ ẹ ò lè dìde kẹsàn-án nípa rẹ̀. èèyàn ọmọ ilé ọba ó kù sọ́wọ́ yín tó wáá pé nǹkan tí Yunusa bá ṣe tó bá dáa ẹ̀yin nu àpèrè nu n tí ń bi ni yóò bí ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ tẹ wo Yunusa níran pé kó máa ṣe nǹkan tó wù pẹ̀lú ìlú Ògbómọ̀ṣọ́ ẹ̀yin nu ìlú nu alálẹ̀ ìlú
yóò mọ̀ ń da fẹ́ni kọ̀ọ̀kan wa sókùrọ̀ làwa ẹ̀yin tẹ́ ẹjọ́ lóòótọ́ ìdìde sọ̀rọ̀ kẹjọ kárí ọlọ́run kùn wá